take out Tinubu because tó bá ń ṣe kú lọ kò sẹ́ni tó lè pa. Ìyẹn kan bá lè sọ pé kú ò lè possible ní Nàìjíríà máa tán rẹ. Amẹ́ríkà sponsor àwọn tí wọ́n ṣe kú ní Guinea. Wọ́n pè ní General Dombozo àti fi ṣe program. Èmi ò ní Amẹ́ríkà wà behind the coup ní Nàìjíríà o. But evidence show pé kò sí coup tó ṣẹlẹ̀ rí ní Áfíríkà tí àwọn òyìnbó lórí burúkú yìí tí wọ́n mọ̀ nípa ẹ̀. So ẹ̀yin dẹ̀ ń sọ pé a gbọ́dọ̀ fún Tinubu ní time. Ẹ jẹ́ ká fún ní time. Time yẹn kò sí. And that is the reason why we cannot wait for ìjọba Tinubu kó ṣe tán ká tó béèrè fẹ́tọ̀ wa. Nítorí important nísìn, a ti bá àwọn ọba sọ̀rọ̀, àwọn ọmọ Yorùbá àti àwọn tó fẹ́ restructure àtàwọn tá fẹ́ restructure, ẹ pè pàdé gbogbo wa, kájọ jókòó, kájọ sọ. Níbo gangan ni à ń lọ because àwọn olóṣèlú nísìn, gbogbo wọn sọ̀rọ̀ nísìn wọ́n dákẹ́ because wọ́n dúró kí Tinubu tún fún wọn ní go ahead. Kò sí any house of assembly kankan 419 ní gbogbo wọn. Títí dé Lagos, Ògùn, Ọ̀yọ́, Èkìtì, Ọ̀ṣun, Ondo, Kwara, Kogi, gbogbo state yẹn kò sí any house of assembly tó máa fún yín ní support fún Yorùbá nation. Kódà wọn ní fún yín ní support fún restructure because wọ́n gbọ́dọ̀ dúró kọ́ mọ tí Tinubu fẹ́ ṣe. So let me say this again. We are not having the time. Ọ̀rọ̀ Nàìjíríà bó ṣe ń lọ tí àwa tá à ní a fẹ́ kúrò ní Nàìjíríà tá a bá múra dáadáa. Mo dẹ̀ sọ pé a máa múra ìmúra gidi this time around ju ti tẹ́lẹ̀ lọ. A máa dira gidi. Ọmọ Yorùbá ni mò ń bá sọ̀rọ̀ nísìnyí. Mò ń fi kóòdì bá yín sọ̀rọ̀ ni mo fẹ́ fi gbogbo ẹnu sọ. A gbọ́dọ̀ dira dáadáa ju ti tẹ́lẹ̀ lọ. Nítorí pé tẹ́ni tí bá lọ ṣẹlẹ̀ nínú Nàìjíríà nísìnyí, if we are not coming out fully, that is the end. Ṣẹ́rí gbogbo àtẹnudẹ́ restructure àtàwọn tá a fẹ́ restructure, every single one of us will be in danger. Gbogbo ẹnu mo fi sọ. So this is not the time to joke. Ẹ̀yin tẹ́ fẹ́ restructure, ẹ lagimọ́ Tinubu kó tètè yọ fún yín. Àwa tá fẹ́ Yorùbá nation, ká lagimọ́ Tinubu ká gba Yorùbá nation wa. That is the only hope ta ní nísìn. Because a ti rí nísìn pé gbogbo ìtí Buhari ṣe for 8 years, ó prepare àwọn Fúlàní 50 years ahead. Àwa tó kù, ó kó wa padà sẹ́yìn. Ó fi Nàìjíríà yáwó, ó kówó yẹn fáwọn Fúlàní, ó kówó fún Dangote, ó kówó fún BUA, ó kówó lọ sí Niger, ó kówó káàkiri, ó kówó lọ sí Saudi Arabia, gbogbo ibi tó ń wọ̀ lọ kówó yẹn lọ. Àwa rí nísìn pé Tinubu kò rówó náà báyìí. Ó ń struggle láti wá ibi tó ti máa rí owó. Ó sọ pé àìtí default in our debt. A lè default, but nígbà tí ẹ̀yin ò bá jẹun, àwọn wọ́n san gbèsè. So what we should be discussing right now, into a kind of discuss, we can no longer wait. Pé kí Tinubu ṣe government ẹ̀tàn, ká tó pull out. Tinubu can sit with us and discuss the way forward. Ká dẹ̀ ti sí plan, kó dẹ̀ bẹ̀rẹ̀ sí execute the plan yẹn díẹ̀díẹ̀ to pull out of Nigeria. Tí yàn ò bá ti ṣẹlẹ̀, mo sì sọ, mo sọ́dọ̀ la, a máa ja ogun ni. Èmi ò ń ṣe pé a máa ja ogun délẹ̀ ni, ẹni máa kú, ẹni máa yè. Èmi náà padà bọ̀ nílé, bọ̀ ẹ̀yin lẹ máa kú. Nítorí pé a ní right ní sí pé ọ̀rọ̀ ogun ò gbọ́dọ̀ wọnú ẹ̀. But tó bá di pé àwọn tí wọ́n plan, ẹ̀yin ò mọ̀ pé àwọn Fúlàní náà plan. Àwọn náà fẹ́ pa wá. They are planning. Àwọn dẹ̀ ní support láti ta, wọ́n dẹ̀ ní support láti múlé. Because a rí pé 8 years tí Buhari wà níbẹ̀, ó fund wọn, ó prepare wọn. That means pé Tinubu fúnra rẹ̀ gan every day tí Tinubu sùn tó ń jí. Ṣé rí each time tí Tinubu bá ń travel, ẹ máa múra dáadáa. Kò sí àti rí evidence rí. Ṣé Muritala Muhammed kan ló travel tó gbàjọba lọ́wọ́ ẹ̀? I can't remember now. Ẹ bá mi fi sínú comment section. Tinubu bá travel kúrò nínú Nàìjíríà, probability wà pé wọ́n lè ṣe kú, ó dẹ̀ há sí ibi tó bá lọ, kò ní lè padà wá sí Nàìjíríà mọ́. And that will be a danger. Ṣé ìyẹn lẹ fẹ́ dúró dè? Ẹ̀ ń dúró kí yẹn ṣẹlẹ̀ ká tó pull out kúrò nínú Nàìjíríà. Ọ̀rọ̀ Nàìjíríà ń ṣe tá a máa fi ṣeré nísìn. Ẹ má dúró de United Nations, olórí burúkú ni wọ́n. Ẹ má dúró de àgbáyé kankan. None of those countries are ready for the breakup of Nigeria in a peaceful way. But tó bá dójú ẹ̀, wọ́n ní choice. Tí wàhálà bá dẹ̀ ṣẹlẹ̀ lẹ́yìn, gbogbo ẹni mo fi sọ,
UK àti America wọn ò ní rí veto power kankan ní United Nations because Russia máa veto wọn pé ẹ lọ pín gbogbo ìlú yẹn wàhálà yẹn ti pọ̀ jù but àwa ta ni problem àwa la kọ́kọ́ gbọ́dọ̀ dìde kò wá ń ṣe dìde pé a fẹ́ pààyàn a fẹ́ gba ẹ̀tọ́ wa là ń sọ bá ṣe fẹ́ gbà òun ló yẹ kí gbogbo wa discuss àwa rí different groups. Number one, they kọ lẹ́tà sí British Parliament. Mo ní àwọn kan, èmi sorry o, èmi personally o, ẹ lọ ń sign petition kankan pẹ̀lú UK, èmi ò ní polówó ẹ̀, gbogbo ẹnu mo fi sọ ní bíbá. Èmi ò ní polówó, ẹ lọ ń sign petition pẹ̀lú UK kankan, ìyẹn ò lè work. Anybody tó bá ń sọ pé ẹ ń sign petition pẹ̀lú UK, kò lè work. Because UK gangan mọ̀ pé ọ̀rọ̀ Nàìjíríà àwọn ọgbọ́n ẹ̀kọ́ gbé sórí tébù ní United Nations wọ́n wá refuse wọ́n gbé yẹn sórí tébù wọ́n wá ń sọ pé kájọ máa manage ara wa even though wọ́n mọ̀ pé kò lè work. So if anybody is still promoting kájọ máa sign petition kan fún fún UK pé kọ́ bá wa dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ UK ò ní bá wa dá sí. Wọ́n wo lọ́ọ̀yà Nnamdi Kanu lánàá àwọn ọmọ rí wọ́n rán representative kan kó lọ sí court láti embassy lọ sí court nígbà tó gbé Nnamdi Kanu wá níjẹta. UK refuse láti sanction Nigeria lórí ọ̀rọ̀ Nnamdi Kanu. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ bíbá. Ṣẹlẹ̀ ẹ̀ tẹ́ wà nílé àtàwọn táwà níta tàbá ti ṣe tán I take the bull by the horn. Níta máa ṣe wọ́n ti ní kó wà lábẹ́ ẹkùn wa àrí láti sọ kò sọ̀rọ̀ social media. Níta máa ṣe ó máa wà lábẹ́ ẹkùn wa. I have just 5 minutes for this program to end. Nnamdi Kanu ó ti ń lọ pé more than 4 years nísìn tí Buhari kidnap ẹ̀. The same country ní Buhari ń travel wá UK gbà láyè. I have just 5 minutes, okay? UK gbà láyè kó máa wá sí bíbáyìí kó máa jọ ṣe wọléwọ̀de wọ́n jọ ń ṣe wọléwọ̀de and you now think that the same UK wọ́n mọ tí Nnamdi Kanu ń jà fún wọ́n mọ̀ pé tí Nnamdi Kanu ń jà fún tí ó máa fọ́ kòkó ọbẹ̀ tí wọ́n délẹ̀délẹ̀ ni. Ẹ lọ wo picture yẹn picture Nnamdi Kanu pẹ̀lú ẹni tó rán wá láti embassy ẹ rí pé Nnamdi ó dà pé bàbá yẹn fẹ́ gbọ́ ó fẹ́ náwó sí Nnamdi Kanu ó rí pé Nnamdi Kanu gbà lọ́wọ́ because Nnamdi Kanu has a British passport. Nnamdi Kanu ò lo Nigerian passport wọn ó ti renounce or denounce rẹ ni ó ti sọ pé òun ò lo Nigerian passport wọn. So kí ló dé tí UK tẹ̀mí gbé ní bíbá kí ló dé tí wọ́n dá sọ̀rọ̀ Nnamdi Kanu nítorí pé tí Nnamdi Kanu fẹ́ yẹn UK ò fẹ́. So gbogbo ọmọ Yorùbá tó bá ń sọ pé ká lọ máa bẹ UK ìrọ̀lẹ́pa ni ò lè work ní bẹ UK but ìta máa ṣe nísàlẹ̀ tí UK máa fi wá bá wa láti bá wa sọ̀rọ̀ ẹ jẹ́ kó wà lábẹ́ ẹkùn tiwa. So hello? No.